Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Arúgbó fún Allah subhanahu wa ta'ala tó kún sí ọkùnrin dáadáa àtàríkún kẹrẹ àti kẹfà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, ẹni tí Ọlọ́run bá ṣe ní àwòkọ́ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa láì ní gba ara wa ní àsìkò. A rí wípé pósìtì kan jáde ní bóyá bí ọwọ́ ọ̀sán ṣá tó ń sọ̀rọ̀ nípa àwọn ọlọ́pàá tí wọ́n ń wá mi. So kọ́ pọ̀ gan, mẹ́sẹ̀jì pọ̀ gan. Kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún ìyẹn náà. Allah subhanahu wa ta'ala ìwà mi sẹ́yìn lẹ́sùn lórí. Àwọn míì wà tí mi ò reply, àwọn míì wà tí mi ò pick. Ẹjọ́ ẹ má bínú, mo bá wọlé sí feel. Ṣùgbọ́n mo láyé láti sọ fún yín wípé mo wà dáadáa. Alhamdulillah, mo wà dáadáa. Èmi náà ni mo sọ̀rọ̀ yìí, sí nǹkan kan tó ṣe mí. Bó dẹ̀ ṣe rí náà nìyẹn, àwọn ọlọ́pàá wá lódodo. Mi sì tí ì mọ kí ni mo ṣe, kí ló ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ invite mi o. Yes, wọ́n invite mi rárá. No invitation, nothing. Àwọn iṣẹ́ káfẹ́sì, iṣẹ́ mọ̀dàrú, àwọn nǹkan bá náà ni. Nobody. Torí wọ́n lè mọ parọ́ pé wọ́n ti invite mi tẹ́lẹ̀, mi ò wá ní. Nobody tó invite mi o. And I keep saying it, if you truly want to arrest me for something you think bóyá tó lérò bóyá mo ṣe, invite me. I will come. Tó bá invite me, ẹ bá invite èèyàn bọ́ ẹ ní fẹ́ invite, ẹ fẹ́ ṣe rough job. Tẹ́sàrí ń ròyàn mọ́ court. So nobody tó invite me. Even àwọn eléyìí wọ́n tún ṣe kọjá bó ṣe lágbára tí mi fẹ́ mọ sọ in details. Ju bó ṣe máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ lọ. Yes. But alhamdulillah mo wà dáadáa. Kódà yìí tó ní yìí ò ṣe irú rẹ̀ kò ṣe ẹ̀ tí ṣẹlẹ̀ rí. Yes, but mo wà dáadáa. Ìgbà tí wọ́n rí mi get láti lè rí mi get ní bọ́n ṣe fẹ́ bóyá kí n jáde kí wọ́n kì mí ni àbí tí ò ṣe. Ẹ mọ̀, wọ́n tó ń wá wọ́n track mi. Wọ́n fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo sẹ́yìn mo mọ̀ ọ́. Wọ́n track mi débi pé wọ́n wo náà rò pé wọ́n súnmọ́ mi. Bóyá táwọn yẹn tẹ́pá àwọn yẹn ò lè wọlé, bóyá wọ́n kàn géètì pé àwọn fẹ́ rí ni wọ́n ti wà, wọ́n kàn tẹ̀lé àwọn yẹn wọlé. Wọ́n dẹ̀ ń gbìyànjú àti lọ arrest àwọn yẹn. Yes, so mi ì fẹ́ sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Ẹ̀gẹ́ tí wọ́n ti fi àwọn yẹn náà lẹ̀ o. Wọ́n ti fi àwọn yẹn náà lẹ̀ o. Alhamdulillah, mo wà dáadáa. Mo dẹ̀ appreciate message. Ọ̀nà tẹ́lẹ̀ yìí gbà wá. Ọ̀nà kan tí mo ń wò pé so ó tún ti kọjá bá tún ṣe lérò tẹ́lẹ̀. But alhamdulillah, ṣe nǹkan kan. Èmi mo mọ́ sọ́dọ̀ la mi ò kì í dìfẹ́ mu èèyàn. In tá à ń sọ lásán ló lè mọ́ tẹ́ Ọlọ́run, èmi ò ní dìfẹ́ mi. Èmi sì ń bá tọ̀dọ̀ tèmi lọ. Ẹ̀gẹ́ tí ń sìn, mi ń dẹ bó mo ti fẹ́ sọ, mi ò mo ti fẹ́ gbé kalẹ̀. Mo ń sẹ́ni tí ń bẹ̀rù pé kíní in tá à ń sọ yìí náà láàmú sọ̀rọ̀. Òdodo yìí náà láàmú sọ̀rọ̀. A sì lè dákẹ́. If you have anything against me, invite me. I'm going to come, man. Invite me. Wọ́n gẹ́gẹ́ mọ̀ sí àwọn kọ́lọ́kọ́lọ́ yìí kíní yẹn. Kò ní lọ, ọlọ́ọ̀sì ní fún yín sí. A tún wá gba kíní kan bá tún ṣe wà. Tẹ́ ẹ bá tún wá rí sí náà, a tún gbàpọ̀ lọ́ọ̀tún ni. Kò sí èyí tó ṣẹlẹ̀ tá ni. Ẹlòmíì sọ pé ó ṣe wá jáde sí wọn, ó sì ṣe kíní kan. Ìwọ ò gọ̀ náà. Bí wọ́n bá wá gọ̀, èmi ò gọ̀ náà. Yes, ní Nàìjíríà tájọ wà, tá a mọ iṣẹ́ táwọn èèyàn ń ṣe lọ́nà àbúrú. Yes, ìwọ̀n bó bá ṣe padà jàre, mọ́ tẹnumọ́ gbóyin náà sí mọ̀ pé Ọlọ́run mọ̀lẹ́ òtútù ó ti kọ́kọ́ ṣe kí ni o, yóò ti kọ́kọ́ máa lásán. Wọ́n ti fi ya sàárà jẹ èèyàn náà. Ẹ rántí ní 2021 ní December, irú December báyìí náà ni tán wá gbé mi tó dí kí n lè bá lọ sí Christmas àti New Year ní ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n tọ́lọ́run bá ju àwọn tó wá nígbà yẹn lọ. Same similar thing. Ó gẹ́ ti ń sìn yín báyìí. So tí ẹ bá ṣe pọ́ lọ́wọ́ ọba nígbà yẹn, ìwò bí bá ṣe padà jàre, èyàn ti jẹyà. Bí system wa ṣe rí òun nìyẹn. Tó bá fẹ́ láìṣe criminal, láìṣe ẹni tí find guilty, òun èsì kíní wáyé tó tẹ́ invite mi wá, invite mi. So èmi ń bá tèmi lọ. Online class ti wá ń lọ. Ìdánfẹ́sì online class tó pe nọ́mbà mi 09031324112. Bóyá ẹ̀yin ni nílò ìbò àbọ́mọ yín, ẹ message mi lórí WhatsApp, ẹ kàn sá sọ pé online class. Another thing,
online class eléyìí tí mo sáré sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo ní mo fẹ́ ṣe fáwọn èèyàn pé èèyàn 10 péré àwọn èèyàn tó register ti ju 10 lọ o yes àwa wò pé no problem àti mọ solution tá a lè ṣe àtọ̀nà tá a gbé gbà á mú different time nìyẹn ẹni tó bá fẹ́ ṣe yẹn náà owó yẹn ò pọ̀ rárá dé normal class táwọn ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ní condition tiẹ̀ òun ni wípé èèyàn ò ti mọ nǹkan kà ní lárúbáwá tán bá ti wọ̀ ìyẹn ni pé tán fún lẹ́wọ̀ fàtí àkẹ́sọ́ sọ pé nǹkan wọ̀ o èèyàn sì lè kọ́ lárúbáwá èèyàn ti mọ nǹkan díẹ̀ ní tiẹ̀ ẹni tó bá fẹ́ ro eléyìí ṣùgbọ́n kí la fẹ́ kọ́ mẹ́ kì í ṣe lárúbáwá nìkan bó ló sì lè sọ lárúbáwá bó náà sì kọ́ nǹkan lẹ̀ tó mọ̀ pé àkíní yìí correct eléyìí ó correct bó ṣe yẹ kó ríre bó ṣe mọ́ wá ní bó ló ṣe mọ̀ ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp náà 09031324112 tẹ́ bá ti wá mẹ́sẹ̀gì mi ẹ sọ wípé kíláàsì eléyìí tí mo sọ wípé special class yẹn o òun lè mẹ́sẹ̀gì mi fún tó bá ṣe àṣọ bá ń pé special class rárá fi sí bá ń special class tí mo sọ yẹn fi special yẹn sí special class tí mo sọ yẹn o òun lè mẹ́sẹ̀gì mi fún ọ tó ti yé bá 090313241 lórí WhatsApp kìí ṣe messenger kìí ṣe SMS lórí WhatsApp 09031324112 so ìyẹn 10 la fẹ́ sọ gbogbo pa àwọn èèyàn tó register wọ́n ti pọ̀ ju 10 lọ àwọn pé òkè àti mọ̀nà tá gbé gbà tí ó fi rọ wà lọ́rùn dáadáa ẹ̀yin èèyàn ẹ ṣeun mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ rí i pé fídíò yìí tó jẹ́ kí n ṣe ojú wípé kọ́ka àwọn èèyàn mi kọ́kàn wọn lè bá balẹ̀ yes kọ́ọ̀lù ń pọ̀ mẹ́sẹ̀gì ń pọ̀ kọ́ka àwọn èèyàn kó lè bá balẹ̀ ló jẹ́ ń ṣe mẹ́sẹ̀gì pé mo wà lálàáfíà o mo sì wà dáadáa o àjíǹde ara ó sì ń jẹ́ o alhamdulillah ọlọ́rọ̀ Yorùbá ni wọ́n ní kí n sọ pé tá a bá láàmú ní nǹkan o ọ̀la lásìkíni làlámù wọ́n lábẹ́rẹ́ ó sì tún lọ rí kọ́nà òkú tó ṣe kíni kọ́nà òkú tó dí wọ́n lọ́rọ̀ Yorùbá ni wọ́n ní kí n ṣe kíni o kì í sọ fún àwọn agbára lọ́lọ́ a sì mọ̀ pé Allah subhanahu wa ta'ala yóò mọ̀ dúró tì wá mo ń gbá àwọn nǹkan kan náà mo sì ń rí àwọn nǹkan kan mo sì ń rí àwọn information kan ṣùgbọ́n àsìkò yẹn kò tí ì tó ìyẹn náà sì ṣe kíni ó ń bọ̀ mò ń gbọ́ mò ń rí mo sì mọ̀ kì í ṣe bóyá mi ò mọ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala kì í fẹ́ orí tiẹ̀ lẹ̀ tí n tẹ́yìn bá wá fẹ́ kó ṣẹlẹ̀ tán tó bá tún ṣẹlẹ̀ sí wa náà kì í ṣe pé Ọlọ́run bá fi wálẹ̀ ó dán wa wò lásán ni pé sáà sì dúró lórí n ta sọ pé à ń sọ yìí àbá ní dúró mo appreciate ẹ̀yin èèyàn o mo mọ lóore ẹ̀yin tó ṣẹlẹ̀ náà tí n bá ní kí n mọ sọ àwọn nǹkan mi wà tí ò ní wù mí kí n sọ ṣùgbọ́n mò ń sọ fún yín wípé tòní yìí ju ti tẹ́lẹ̀ lọ yes ó ju ọ̀nà ìmúra wa lónìí yàtọ̀ sí ọ̀nà ti tẹ́lẹ̀ táwọn pé kí ló dé kí la ṣe kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí kí la ṣe kí n gbà tẹ́nìkan send message bí òun gbọ́ kinní kan mo wá send sticker bí ìgbà tí inú èèyàn bá ń dùn ẹni ọgbà kí ló ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ yìí o nínú òdodo nǹkan ńlá ni ṣùgbọ́n ìgbà tí mo ti lọ́lọ́run mọ̀ pé kò ní sí nǹkan kan àní tí nǹkan kan bá tún wá ṣẹlẹ̀ torí ó sọ wípé ẹ̀sìn ọ̀sán kò ní sí nǹkan kan ni tí nǹkan kan bá tún wá ṣẹlẹ̀ àgbà pé kò ní sí nǹkan kan o a sì bẹ́lẹ̀ pé kò ní sí nǹkan kan o tí nǹkan kan bá tún wá ṣẹlẹ̀ àgbà pé Ọlọ́run fẹ́ kó rí bẹ́ẹ̀ láti fi dán wa wò ni ìjà dúró bí àbá ní dúró tọ́lọ̀ fi dán wa wò ni kò jù bá ń lọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ mo appreciate every one of you I appreciate the calls I appreciate the messages I appreciate your du'as I pray to Allah subhanahu wa ta'ala to reward you and be with you today tomorrow and every day forever ọlọ́pàá bá mi dúró tì yín ẹ̀sìn gan ni mo mọ lóore mi ì lè sọ bí mo ṣe appreciate pé mi jẹ́ nǹkan tí mo appreciate ìfẹ́ àti táwọn èèyàn bá fi tán wá show sí yàn mo appreciate ẹ̀ gan ju bẹ́ẹ̀ sí lérò lọ jazakumullahu khairan mi ìfẹ́ sọ́jú báyẹn lọ ẹgẹ́ ti sìn mi ìfẹ́ sọ́jú báyẹn bọ́ mo wà lálàáfíà mo wà dáadáa nǹkan kò ṣẹlẹ̀ ẹgẹ́ ti ń sìn báyìí nítorí wọ́n wá ẹgẹ́ ti ń sìn báyìí wọ́n make move ṣùgbọ́n náà ọba ó bá wọn sọ́dọ̀ fún náà ni alhamdulillahi rabbil alamin àdúpẹ́ fún àwọn míì tí wọ́n lọ gbé tó látara tó ń tíráàkì mi àwọn tí wọ́n sí ẹ̀mọ̀ mi tán tí mò ń gbé tán mọ̀ nǹkan kan nípa mi ni bọ̀ wọ́n kàn tíráàkì kó dàpọ̀ àjọ sọ̀rọ̀ wọ́n sì lọ ń gbé àwọn èèyàn wọn torí kíni àsọtún ti dé level yẹn ni kò get things right torí pé ń wò wípé bí kán lè bá wà ẹ ó yá stars ajá fẹ́ rí yín ni yín lè bọ́ta sí wọn ẹ lè grab mi ọlọ́run bá ṣe kí ni o ojú yín lọ wasallallahu ala sayyidina Muhammad ẹ̀wọ̀n gbàgbọ́ online class yẹn 09031324112 kápẹ́ special class tó ti kọ́kọ́ mọ̀ nǹkan bí kéèyàn ti mọ̀ Quran ká kó ti mọ̀ nǹkan kọ òun bá ní message mi pé special class yẹn òun lè message mi ẹ sọ ẹ mention rẹ bá pé
that special class tó bá ti yàtọ̀ sí ìyún tó jẹ́ tàwọn ọmọ àbẹ́ tó fẹ́ kọ́ Kùránì ẹ kàn mẹ́sẹ̀gì mi pé mẹ́sẹ̀gì fún online class ọlọ́ọ̀dọ̀ tiwa mo appreciate gan. Wassalamu alaikum.